mo sì ń bèèrè lọ́wọ́ kábíyèsí kan lánàá why ṣe bí a mọ̀ yí pé èèyàn ọba bí olúwo ṣe tiẹ̀ tí ojú ṣe gán ọkùnrin ẹ̀ tó ó gbà mí lẹ́nu torí mo ti sọ̀rọ̀ sí rí ó sọ̀rọ̀ kan jọ kan ó ní àwa ni ọba àwa ni ìjọba tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ti ń ṣèjọba kí àwọn olóṣèlú tó dé lára nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe nìyẹn tó kù díẹ̀ káàtó ó jẹ́ kí èmi gan fúnra máa mọ̀ yín pé èèyàn ò ní da títí láyé yìí kó má kù síbi kankan nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó rí náà mo ṣe tún gbọ́ ni pé bàbá Awólọ́wọ̀ lọ́wọ́ nú ẹ̀. kí ló ṣẹlẹ̀ ń jẹun. ẹ ṣeun nígbà tí wọ́n sọ wípé wọ́n dá Ifáńjọ́ náà lọ́hùn kì í ṣe Síkírù gangan ní Ifá mú bẹ́ẹ̀ ni ìtọ́kọ̀ kì í ṣe Àwùjalẹ̀ gangan ní kì í ṣe ọba Síkírù gangan ní Ifá mú ẹ̀gbọ́n bàbá ẹ̀ ní Ifá mú bàbá ni bàbá yẹn bẹ́ẹ̀ ni bàbá ni bàbá yẹn òun ní Ifá mú nígbà tí Ifá mú ṣe mọ̀ pé láyé ìgbà yẹn 60 kó má tiẹ̀ ní aṣọ wọ́n máa jù síbẹ̀ ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá máa rí àrà láti ọwọ́ Ọlọ́run Ọba Olódùmarè wọ́n ní bàbá Awólọ́wọ̀ wọ́n wá sọ fún bàbá Awólọ́wọ̀ pé àti bá débì kan ẹni tí Ifá mú ó máa lọ́wọ́ pé bí wọ́n ní bàbá Awólọ́wọ̀ wá sọ wípé ṣé ó kàwé wọ́n wá sọ fún bàbá Awólọ́wọ̀ pé kò kàwé ẹ sì máa lọ mú ẹni tí ò kàwé ẹni tó kàwé ní kẹ́ lọ mú wọ́n bá stop bàbá yẹn ní ìmọ̀ bàbá náà rí o torí wọn ti bí wa náà ń gbà yẹn náà wọ́n ní bàbá yẹn wá pé bàbá Síkírù Àwùjalẹ̀ wípé ó ní kí Síkírù máa bọ̀ nílé nígbà tó di pé kìíní yẹn fẹ́ kúrò nídìílé àwọn ẹ̀wọ̀n nǹkan tí bàbá Awólọ́wọ̀ ṣe orí social media ni bàbá yẹn ti wá sọ̀rọ̀ bàbá yẹn dárúkọ ara ẹ̀ tó sọ ìtàn yìí ó sọ ibi tó ń gbé Ìjẹ̀bú Òde gan pé ẹni tó bá ní kò rí bẹ́ẹ̀ kán wá bá wọn bọ́n ṣe lọ ránṣẹ́ pé Síkírù nìyẹn láti ilé òyìnbó kó máa bọ̀ nílé mo wá àgọ́ bàbá yẹn pé kí n béèrè pé ṣé nígbà tí Àwùjalẹ̀ délé ìjọ ń dáfáwò because nígbà yẹn a mọ̀ yín pé tí wọ́n bá ti dáfá jíbi tí wọ́n bá ti kọ́ ṣe náà máa ń ṣe wọn ò dẹ̀ kí n kábàámọ̀ kì í ṣe ìsìn owó dẹ̀ ló ń pè ní fáǹsìn bàbá yẹn wá parí ọ̀rọ̀ yẹn síbì kan ó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gba oore olóore fún ẹlòmíì ó ní ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ó ní ẹ̀rí pé ńgbà yẹn náà Awólọ́wọ̀ gbé gba pẹ́sidẹ́ǹtì ó ní wọ́n tẹ̀ gba orí ti jẹ lọ́wọ́ ẹ̀ àyà mi já gbì ó ní kò débẹ̀ ó ní ìjọ yẹn ó ní nǹkan tó ń pè ní ìsọ̀ yìí sì wà láyé ó ní tó bá ní ìgbésí bàbá Awólọ́wọ̀ pàṣẹ pé ó kéré ṣé kò kàwé ẹ jẹ́ kó sáré lọ ṣe oṣù kan àbí oṣù méjì ní skul káwọn wá kó ìsọ̀ yìí bo bàbá yẹn ó ní àtàwọn máa fi oṣù méjì ó ní bàbá yẹn bẹ̀rẹ̀ sọ ìlú ọ̀pẹ rẹ̀ ó ní wọ́n tún gba tíṣà fún ó ní ìgbọ̀n wọn kọ̀ndẹ́mù bàbá yẹn wọ́n gbá orí ẹ̀ wọ́n bu fẹ́lẹ́ lẹ́nu ẹ̀ wá wo ibi tọ́rọ̀ yẹn gbẹ̀yìn sí bẹ́ẹ̀ kì í sí ibi tá a lè lọ. ṣùgbọ́n ká dúdú pẹ́ lọ́wọ́ Síkírù náà torí ó ṣe nǹkan tí mo sọ gbé àlè rí àwọn bàbá yẹn ara tí bàbá Síkírù dá Àwùjalẹ̀ tó dá láyé Abacha àti Díyà èmi ò rí ọba tó lè ṣe rẹ̀ ẹ wu ara tó dáńgbà yẹn òun ní òde kan pa Díyà Mustapha gan gbé fún ó sọ fún Díyà ó ní ìwọ̀nba tó wà lára ẹ pé òjijì kan pa ẹ́ dànù nígbà tó lọ wò ó dẹ̀ ń sọ fún Abacha yìí pé igbá ni wọ́n ń pa o ẹnìkan kì í pa o ẹni tó bá ní kọ́ mọ òun kó ń tọ̀ máa ṣáájú ẹ̀kú wọn ló dẹ̀ dìde ó lọ sí ibi tí wọ́n ti Díyà mọ́ bá ṣe gbọ́ wọ́n ní ó sọ̀rọ̀ sí Díyà dẹ̀ ń wa okun ẹ̀mí ó dẹ̀ ń wa ẹ̀gún ó sọ̀rọ̀ sí pé ó kọ́ ilé ó kọ́ sẹ́gbẹ̀ẹ́ títì àmùgbà tó ń wọlé àmùgbà tó ń jáde ẹ̀mẹ́ta ni Díyà ló escape bomb torí mo tún ní àbúrò ẹ̀ tó wà lọ́dọ̀ wa lọ́hùn tí mo mọ̀ wọ́n dáadáa tàjọ máa ń sọ̀rọ̀ àkọ́kọ́ àbúrò ẹ̀ ní àwọn jọ jẹun tán ni òun ti lọ sí òun ti lọ ọ́fíìsì gbúrú tó bọ́lẹ̀ báyìí mọ́tò tí wọ́n dẹ bọ́ǹbù sí ló wà láàrin méjì Díyà dẹ̀ kọjá lára ẹ̀ ó lọ wọ ẹ̀ tó wà níwájú tó máa start yẹn báyìí bọ́ǹbù dáhùn ni ìkejì tí mo rántí wọ́n ló wá sẹ́kọ̀ọ́ wọ́n wá ṣe meeting plane tó yẹ kó wọ̀ bó ṣe wọnú terminal báyìí ìṣe ni iṣẹ́ àwọn bàbá wa dáhùn lára ẹ̀ ló bá di pé kò lè wọnú plane wọn láti lọ toilet so tí toilet lọ toilet ló bá pàṣẹ fún wọn ló bá ní kí plane máa lọ plane ò tí ì di Agége tí plane ti blow bàbá Awùjalẹ̀ wá fi gbogbo yẹn sọ̀rọ̀ sí ó wá padà dé wọn ní bó ṣe ń bọ̀ gàràgàrà kò sí sùúrù àwọn ọba yẹn mọ́sìn Katsina tí bó ṣe ń bọ̀ gàràgàrà báyìí níbi tí táwọn bàbá tó ti ń dáhùn bó ṣe ń bọ̀ gàràgàrà wọ́n ti lọ gbé àpò ṣaka wọ́n ti gbé sí ẹ̀gbẹ́ ibi tó máa jókòó sí wọ́n ní ẹsẹ̀ tó mú wọlé báyìí gbàm báyìí lákọ̀ọ́kọ́ ló bá kọjú sí Abacha ohun wọn ta Díyà ń bì wọ́n wá gba Díyà lọ́wọ́ ẹ̀ ni
bí èèyàn bá ní kọ́ mọ òun kú tó máa ṣáájú ẹ̀kú wọ́n Mustapha èmi ló lọ gbówó fún mi ìwà tàdíyà mi ẹ gbówó yín o kò wọlé mọ́ ẹsẹ̀ kan ló mú ọ ló ń mọ́sẹ̀ padà bàbá yìí lè yí sí padà o ibi tó gbà lọ sí airport nìyẹn wọn ní gbọ́dọ̀ ṣe díjẹ bóde ó wá ní gbogbo nǹkan ìbílẹ̀ tó bá ní pátápátá kan gbé jáde láti ọkùn wọn wá lójúdùn gbólú gbogbo ọlámọ agbára tọ́lọ̀ fún wọn bẹ̀ wọ́n dá ara gbogbo ọlá rí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Abacha àìmọ̀ nǹkan tó bá wà náà tó ṣe o gbèrè tó ṣe tó ju ẹ̀mí lójú for him láti máa kojú Abacha ta ló lè ojú ẹ̀ nígbà yẹn ta ló fẹ́ gbójú ní wọn ẹkùn ara nìyẹn tí bàbá láàfin ìkan àfẹnubílẹ̀ mi ní àwọn ọmọ ẹ̀ tí n bá pe bàbá nígbà tó bá wà láti bá pè wọ́n tí bàbá wà láàrin èrò bàbá gbé aago mi á gbé fún wa ní ẹ̀ṣọ́ fún yín ń pè padà níbi tí Ọlọ́run mú closeness yẹn dé láàrin máa ti wọn bàbá fẹ́ travel Àjùmọ̀bí wá sọ fún bàbá ipé kò lè lọ òun láti wá gbàṣẹ àyà wa kó Àjùmọ̀bí ó rán mínísítà kò rán wá chairman local government o mínísítà ìyẹn náà àyà wa kò yẹn náà wá sọ fún bàbá bẹ̀rẹ̀ ní sáà tó máa ń fún àwọn tó máa ń wà nínú ààfin bẹ̀ bí ẹ̀ ṣe ń jáde báyìí àna pàǹtura wọ́n nà bàbá yìí wá ń sọ fún Àjùmọ̀bí náà pé ìgbà tóun ti ń ṣe iṣẹ́ ìwọ sì wà ní secondary school tóun ti ń gun Volkswagen tóun ti ń gbowó oṣù òun wá fẹ́ travel òun wá sọ pé kó má travel Àjùmọ̀bí padà wá sínú ààfin náà ó wá bẹ bàbá ọba kan sì sọ̀rọ̀ bàbá náà lánàá bàtà mo dá ọ̀rọ̀ ẹ̀ lẹ̀ tọ́ ní èèyàn kan yájú sí ẹ̀rọ tí ọ̀rọ̀ tí bàbá ẹ̀ sọ fún Bọ̀dé George pé kí ni wí máa gbó báwọn wọn ní bàbá sọ lórí ẹ̀ fẹ́yàn kan kó tó ti kú wọn ló ń yàgbẹ́ ni aláàánú ọba kan sì ń sọ bẹ́ẹ̀ fún wọn wá gbé ọba yẹn sọ́dọ̀ bàbá láàfin tí bàbá láàfin tó forí jì ọba tó àwọn ọba òlú tó wá nílò àṣẹ báyẹn lẹ́nu kẹmọ̀ pé mo mọ nǹkan tí mò ń sọ o ò ní déwájú Síjú Adé kò sọ pé wọ gómìnà ìbẹ̀rù mi kì í dé kó tọ́ bójú ni ìbẹ̀rù yẹn wà bẹ́ẹ̀ ṣé wàá rí nǹkan tó yẹn fi ń dùn mí pé tó bá yẹ pé àwọn bàbá mẹ́ẹ̀ẹ́ta yìí sì wà ń bẹ̀ ni ẹ̀sìn èrè tó pẹ́rẹ́ ní ọmọ Ìjẹ̀bú-Òde yẹn tó ń pẹ́rẹ́ ní ọba Dálàsì mo mọ̀ pé kò ní ó ti ń ṣe torí mo bí mo ní mo mọ̀ pé bàbá òjàlẹ̀ ọmọ nǹkan tó ń ṣe ó wá dá mi lóhùn jọ́nà lóhùn olórúkọ tó bá ń wẹni là ń jẹ́ lẹ́yìn odi mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ tó bá yẹ pé orúkọ tó bá wẹni là ń jẹ́ lẹ́yìn odi yíyan ìṣe pé kò máa dé adé mo ní gbogbo cultural tó ń promote our culture tó ń promote ó ti pẹ̀lú nǹkan tó ń ṣe yẹn ó ti bàjẹ́ mo ní mo dẹ̀ mọ̀ pé dọ́tí bàbá òjàlẹ̀ bá gbọ́ kó má yẹ pé jọ́ yẹn ló máa wọ Ìjẹ̀bú-Òde gbẹ̀ torí pé òṣèmọ̀wé mo sì ń lọ sọ́dọ̀ wọn wọ́n ṣe irú ẹ̀ ní Maryland tí mo ti wá ní Amẹ́ríkà bàbá kan lọ́hùn wọ́n ṣe dídí sí bàbá yẹn gbé òun tó ní òun náà bẹ̀rẹ̀ sí fáwọn yẹn tó yẹ ló bá lóun fẹ́ di ọba lọ́hùn ní wọ́n ṣe dídí sí ló bá gbé sí bàbá òṣèmọ̀wé létí báwo ló ń ṣe lè rí wọ́n ní bàbá pátí tá à ń lọ lọ́la ó ń bọ̀ ń bẹ̀ wọ́n ní bàbá ní bó bá ṣe ń wọlé ẹ má dé ìdókòó ẹ̀dẹ̀mọ́ àwọn ọmọ Yorùbá àmọ́ mo ti máa ń ṣe kí ló máa ṣe ń bọ̀ ló tó gbúrú wọn bàbá ó ti dé ẹ̀yà máa ń bọ̀ wọn nílùú náà bá lọ gbúrúgbúrú ló déwájú Òṣùmọ̀wé lónìí tán bàbá òjò dìde bàbá ó béèrè ìdílé ìyá ẹ̀ lóńdó ó béèrè ìdílé bàbá ẹ̀ ó wá béèrè orúkọ ẹ̀ ó wá ní mo gbọ́ pé ó fẹ́ fi ra ìjọba tó bá ti ṣe má wàá sóńdó náà ní kan bẹ́ẹ̀ bu yẹ̀pẹ̀ Oǹdó kan bù ránṣẹ́ tó bá wá sóńdó nǹkan tó díẹ̀ bá dẹ̀ rí àwọn ọba nìyẹn táwọn ọba kan parọ́ pé Ọ̀tẹ́jọ́ ló rán wọn wá ṣe mọ̀ pé bàbá tí mo sọ yìí lẹ́sẹ̀kẹsẹ̀ gbogbo kábíyèsí tó yàn ó di sọ́fẹ̀ ni wọ́n nígbà tó ti ń pè wọ́n. èèwọ̀ wá ní kí àwọn ọba wa kan wá dákẹ́ ọba kan ní Ṣàgámù nígbà tí torí mo bá Alápòmù sọ̀rọ̀ Alápòmù pé ọba yẹn ó ní ọba yẹn wá sọ wípé pé táwọn ọba kára mọ́rọ̀ yìí táwọn bá lọ sílé òyìnbó ṣé àwọn máa jàǹ fífi lójúmọ́ bí mo ṣe gbọ́ ẹ̀ báyìí mo ní Alápòmù mo ní ẹlẹ́pẹ̀ ó ń nàkì ẹ̀ ó lẹ́lẹ́pẹ̀ láti mo ní nàkì ẹ̀ mo ní àwọn tó jẹ́ pé omi inú wọn ó ti jẹ gbọ́dọ̀ ilé ti dàrú omi ò ní wọn kò wá gbọ́ lọ́wọ́ yín háyídàn yìí mo ní ó ráìtì kò sí nǹkan tó ń bá bọ̀ yìí tí ẹ̀ bá ti ìjọba ṣe máa stop ẹ̀ tẹ́ bá wá síbi ẹ̀ ń jẹun lójúmọ́ wọn máa ní kí ni ṣùgbọ́n àwọn náà lọ́ba àwọn náà dẹ̀ lọ́ba ń bí èyí tó wà ní France kan náà ṣé àwọn nìkan wà mẹ́tọ́ yìí ń pẹ́lẹ́ lọ́ba Alápòmù tí mo sọ ọlọ́run ló yẹ bàbá yẹn ọba rókè ẹ̀yìn. kí ló ṣẹlẹ̀ ní France?
ṣe rí nǹkan tí wọ́n dọ́wọ́ pẹ̀lú yẹn èèyàn lè ṣe lamẹ́ríkà o mo rò pé ẹni yẹn ti ń sọ bó ṣe wọlé ẹsẹ̀ fún bẹ́ẹ̀ àwọn méjì báwọn méjì yẹn ṣe wọlé tẹ̀lé nìyẹn ilẹ̀kẹ̀ tó gbé sọ́rùn wọ́n gbọ́ ilẹ̀kẹ̀ yẹn wọ́n fi nà án adé tó dé sórí wọ́n gbà lórí wọ́n fi nà án lórí erùkẹ̀rẹ̀ gbọ́n kan náà wọ́n fi nà wọ́n fi erùkẹ̀rẹ̀ nà wọ́n tún mú ọ̀pá yẹn wọ́n fi nà án táwọn bá tún rí ẹ tó bá tún ṣe bẹ́ẹ̀ pé èyí táwọn ṣe fún ẹ yìí kékeré ni nígbà tí wọ́n wá lọ wọ́n wá sọ fún ọ̀rẹ́ mi àlùmọ́rù mo ní ààrẹ wọ́n ní nǹkan tó àbíbi ìnáwó yìí wọn ò bí wá dáká ṣe bẹ́ẹ̀ ń bí o tó bá ṣe lamẹ́ríkà wà báyìí mi tí ò fẹ́ o tó bá lọ pẹ̀lú chájì pẹ́rẹ́ tó ń tọ́wọ́n bá lọ sẹ́wọ̀n díẹ̀ ló máa kó ìdílé ti ní pé kíyàn ní wọn kó sọ̀rọ̀ sí wọn àwọn ilé ètò láyà ní France wọn yìí o àbí òfin òdì wọn lọ́hùn ni torí pé ibi táwa ń gbé yẹn o ò lè bọ́ sókè kó lu yàn tó bá lù tó bá pẹ̀lú chájì pẹ́rẹ́ yà ń bí trouble tó bá parọ́ pé òòlù tó bá di ṣe fingerprint wọ́n máa rí nǹkan tó ń wá àfikọ́wọ́ ẹ̀ má kàn lára yẹn lèmi ṣe má pè wọ́n lájẹ so bẹ̀rẹ̀ sí yàtì náà bàbá yẹn ò stop o mo wá rí ní yíyà kan ó wá sílé ó múra bá ọba mo wá pè sí sàmì ó lọ sọ́dọ̀ brọ́dà wa kò tó ń pè ní Efele mo wá ní wáì tí Efele fi gbà láàyè Efele kan náà mo rí lórí Facebook báyìí ni kan lè ya fọ́tò wọn bẹ́ẹ̀ bá ní ó tẹ̀bí jáde tó tún wọ́n lùkà ìfẹ́ kó gbogbo ẹ̀ tó wà tẹ̀lé ya fọ́tò tó bá yẹ pé mi ní jẹ́ kó wá sọ́dọ̀ mi níbo ló ti wá France ọba bo nìyẹn why are we encourage this ibi tí mò ń lọ nìyẹn à ń bá nǹkan jẹ́ ni láyé àwọn bàbá wa wọn ò mo sọ fún alápòmù mo sọ fún àkámọ́ mo tún sọ fún ọba kan náà mo ní gbogbo ọkọ táwọn pípìn yìí ń dánwò láyé àwọn bàbá wọn ò bí wọn dá tí àwọn bàbá tó máa wọlé tọ̀ ní ma ní olóyè burú ni wọn á lè ṣẹ́jú pẹ́rẹ́ tí ẹ bá ẹ fún mi 1 second kì í ṣàlàyé nǹkan kan jẹ́ ọ̀dọ̀ ẹ bá gbọ́ kí ni kó má bínú nígbà tí mo wà ní primary school àwa ní janitor school táwa ti ṣe tán àgbé bọ́ọ̀lù àmà basket bá ṣe máa ń ṣe bàbá ìwà mú ọmọ ẹ̀ ó mú ọ̀rẹ́ wa tó wá mú tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ sí ọ̀rẹ́ wa kan wá bẹ̀rẹ̀ sí bú bàbá yẹn wá wojú ẹ̀ báyìí the next ìṣàláàrin kò gbẹ́lẹ́ ju 3 seconds akọ̀rin pé ọ̀rẹ́ wa lè sọ̀rọ̀ mọ́ ni adẹ̀ ń pe orúkọ ẹ̀ lágbájá kò lè sọ̀rọ̀ mọ́ bá ṣe sábẹ̀ sí ti gbogbo ilẹ̀kùn tó kù nìyẹn ìyá ẹ̀jẹ̀ rí ọtí ló ń tà bá ṣe kì mọ́lẹ̀ nìyẹn àgbé bọ́ọ̀lù wa ẹ̀mọ̀ ọmọ primary school bá ṣe délé màmá èmi mo gbé jù láàrin wọn màmá kí ìṣẹ̀lẹ̀ kí ìdè kí mi ṣe rẹ kí ló ń ṣe wá sunkún mi yóò lè sọ̀rọ̀ mọ́ ẹ fara ẹ balẹ̀ o àwọn ọba yẹn ẹ fara ẹ balẹ̀ ẹ súnmọ́ wa àbá súnmọ́ wọn wọ́n wá bẹ̀rẹ̀ sí pé ọlọ́gbẹ́ni wọ́n ní pé kò lè sọ̀rọ̀ mọ́ àwọn bàbá yẹn bá mú ọtí tó ń mu wọ́n dé wọ́n á bọ́ sẹ́ wọ́n ti ọtí yẹn sẹ́gbẹ̀ẹ́ ìyá ti bẹ̀rẹ̀ sí yí láti bẹ̀rẹ̀ ẹ sùúrù níbo lẹ wà àní àwà ní skul kí lẹ̀ ń ṣe à ń gba bọ́ọ̀lù à ń gbá lẹ́yìn ibi gbẹgbẹ́ ń gba bọ́ọ̀lù yẹn ilé ìwà bá wọn níbẹ̀ ẹ máa wọn ọ̀rọ̀ yìí wọ́n ní ibi tá ti ń gbá bọ́ọ̀lù ta ló wá bá wa ń bẹ̀ èmi bá lọ́wọ́ sókè bàbá ọkùnrin wa bá ní níbẹ̀ kó mú gbóngbé mo ń gbóngbé ilé ẹ̀jẹ̀ sílé bá mi ilé òdòdó sílé bàbá mi ó mú náà wá ẹ̀rín ìwé yẹn kí ọ̀gbẹ́ni yẹn mi fẹ́ máa dárúkọ ẹ̀ kó ń ṣe èmi wá dáhùn tó mú ẹ̀rín kó fún bàbá yẹn ṣe ẹ̀yẹ yéṣu kàn mí fara balẹ̀ wọ́n ìbílẹ̀ balẹ̀ òǹgbò ní ìbílẹ̀ bá mọ̀ òǹgbò ní taba ó yá níṣó ó di rẹ láti ẹ̀pẹ̀ across wọ́n débẹ̀ nígbà tó ń délé yẹn ẹ̀rọ dúró ta o káwà dúró síta ẹ̀mùkú ọmọdé àmàṣà bẹbẹ níbẹ̀ àwọn bí mẹ́ta ẹ̀ bá lọ yọ ojú wíńdò àwọn bàbá yẹn kànlẹ̀kùn bọ́ ṣe máa ń kàn bàbá yẹn dáhùn lóhùn nígbà tó ń wọlé ká máa dúpẹ́ fọlọ́ tó bá gbọ́ ọ̀tún máa sọ tí ọ̀tá wa máa di bá ṣe máa lọ máa gbọ́ nǹkan tó ń sọ nìyẹn èkíní ju òun fún bàbá yẹn ó sọ̀rọ̀ ilẹ̀ fún bàbá yẹn dáhùn èkejì mú tiẹ̀ fún gbàgà bàbá yẹn dáhùn bàbá tó kọ́kọ́ dùn fún yẹn wá fún ní kẹta gbàgà bàbá yẹn wá dáhùn bàbá yẹn wá ní ẹ máa kọ́ ọmọ wọn kí n ṣe ń kó fún náà rí mi kó fún mi ṣe èyẹ kí ṣe kí n máa kọ́ ọmọ wọn ìyá ẹ máa bí ẹmọ ó kàn ń yóò rí ilé ẹni tó kàn ń sunkún àwọn yẹkùsùkọ́ ọmọ àti sẹ́wọ̀n kó dídé kó òun sún ẹ má ké mọ́ àti dídá máa gbóyàn dọ́rọ̀ kan ṣá wọ́n sọ lọ sọ́bọ̀jà máa mú lọ ilé kó lálá epo kọ́ máa mú ilé kó lọ lá epo bàbá yẹn wá dáhùn pé ó tún wá ju òun fún bàbá yẹn géè pé kò lọ lọ lá epo ìbí tí máa ti láre ojú ní làwọn ti yẹjú
bàbá yẹn ṣe wá dìde ó wá lọ ṣègùn tó yẹ kó ṣe